يا طيب القول والخطاب يا طيبا دون مرتياب. أعوذ بالله من الشيطان اللعين المطرود من رحمة ونعم الله. آمين يا الله. بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين. إذا كان يبان واجو ما جوجون لي. قال رب اشرح لي صدري. آمين يا الله. ويسر لي أمري. آمين. واحلل عقدة من لساني. آمين. يفقه قولي. آمين. adúgbò fún Ọlọ́run. alhamdulillah. adúgbò fún Ọlọ́run. alhamdulillahi. ẹ jáde ládé kan alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. walaytaka tahalu wal hayatu mariratu. walaytaka tarda. walaytaka tarda wal anamu ghidabun. وليت الذي بيني وبينك عامر. وليت الذي بيني وبينك عامر. وبيني وبين العالمين خراب. وبيني وبين العالمين خراب. إذا صح منك الود إذا نلت منك الود فلكل هين. إذا صح منك الود إذا نلت منك الود فلكل عين. وكل الذي فوق التراب تراب. وكل الذي فوق التراب تراب. mo fi yín náà kí Ọlọ́run àtànábì. Allah. nígbà tí a bẹ̀rẹ̀ ìjókòó Maulana Sheikh Labib. adamallahu hayata. bàbá mi àgbà onídùnnú. adamallahu hayata. bàbá mi àgbà bàbá ń Bariga. adamallahu hayata. àwọn làwọn àgbà mẹ́ta tí wọ́n wà ń kalẹ̀. nígbà tí bàbá àgbà Alhaji wa Sauti. adamallahu hayatahu. wọ́n ní ètò wo ni wọ́n ṣe. mo ní bàbá àwọn akọ̀ wá mark register náà àwọn ní rárá. nígbà tí wọ́n wá ní rárá wọ́n wò wípé bóun ní ti kí àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀ ìkíní yẹn náà wá dé wípé uhayyi rijalan. uhayyi rijalan khassahum zul jalalati. wọ́n náà mẹ́ta ni wọ́n kọ́kọ́ wà ń kalẹ̀. uhayyi rijalan khassahum zul jalalati. àwọn àgbà tọ́lọ́hún ṣàlẹ́ṣà fúnra rẹ̀ tí wọ́n jókòó tira wọn níbi òde oríire wa yìí. uhayyi rijalan khassahum zul jalalati. àwọn tó tẹ̀lé ra wọn yìí pé labiban wa fatahan kadha. labiban wa fatahan kadha shaykh murtada. bí wọ́n ti jókòó tẹ́lẹ̀ nu. labiban Maulana Sheikh Labib. wa fatahan. bàbá mi àgbà onídùnnú. kadha shaykh murtada. labiban wa fatahan kadha shaykh murtada. tí bàbá mi àgbà ìmáàmù gbogbo ìlú Ẹ̀pẹ́ wà mẹ́jà àwọn àháwá wọlé wá di wípé. kadha kaima malimusilimina bidhi Ẹ̀pẹ́. imamun jamilun sahibul jahi wal gina. imamun jamilun sahibul jahi wal gina. bọ́mọ ìdùnnú bá ti sọ̀rọ̀ síwájú yẹn àfi kéèyàn kíyèsí ara rẹ̀ torí mi ò ní irú ẹnájì tẹ̀yìn ń lò yẹn. imamun jamilun sahibul jahi wal gina. imamun jamilun sahibul jahi wal gina. ó fi yín kí àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin. adamallahu hayatahum. kọ́lọ̀ ń dákun járe yín pẹ́ o. amina. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín láéláé. amina. wọlé àti tóbi Ọlọ́run. àmín. mo wá fẹ́ dá olówó orí mi kí. gbogbo yín náà mọ̀ di tí màá ṣe dá wọn kí. torí ẹlòmíì ò ti máa béèrè nínú ọkàn ara rẹ̀ nísìnyí pé kí lè tó wá jẹun nàkíbù mọ́. ayyakumullah. àwọn bàbá yìí ni wọ́n ná assignment tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n wá play role ẹ̀ lẹ́ni
róòlù bàbá náà kí ibù ọ̀tọ̀ àṣìráfù qaumi. yarifuna naqibahum innaki basiwa naqibi muzayyafun sabaqa naqibu. mò ń bọ̀ náà. ayakumullah. sheikh makina kí ibù. ashirafu qaumi. olórí mi ti tú mi lẹ̀. ashirafu qaumi. ọmọ ń dá sàláàtì. ashirafu qaumi. ọmọ tó jọ bàbá rẹ̀. ashirafu qaumi. wọ́n ló tún ṣe déédéé bàbá rẹ̀. ashirafu qaumi. kódà wọ́n ló ti ń ju bàbá rẹ̀ lọ. ashirafu qaumi. ìwádìí àtàǹgbà náà ni kọ́mọ́ jù wá lọ. ashirafu qaumi. yarifuna naqibahum inna naqiba basiwa naqibi muzayyafun. tí náà kí ibi mi bá ń bẹ lẹ́yìn tiyín àgbélẹ̀rọ ni. sabaqa naqibu wọ́n lọ mú wá láti ibì kan ni. muzayyafun. wọ́n ní kóun náà wá máa ṣe bíi tiyín. kò muzayyafun. gbádùn bíi tiyín. muzayyafun. wọ́n àdá bíi tiyín. kò lè muzayyafun. ṣe dáadáa bíi tiyín. muzayyafun. kò lè ṣe wáàsí bíi tiyín. muzayyafun. kò lè sọ̀rọ̀ bíi tiyín. kò lè ṣe dáadáa muzayyafun. sílé ṣé wàá dàmọ̀ bíi tiyín. iná nàkè. basiwa naqibi muzayyafun. sabakọ̀ naqibu. biqawlihi wa jamalihi. owó nàkíbù náà ni wọ́n ti ń kó wa ní. sabaqa naqibu. ọ̀rọ̀ lánàá ṣe kàbíbù. sabaqa naqibu. nàkíbù ti wá gbájú tipẹ́tipẹ́. sabaqa naqibu. qawlihi. wa jamalihi. bàbá défìlà àwọn yáàyì. biqawlihi wa wọ́n wá gbádá jamalihi. wá gbádá wọn yáàyì. wa jamalihi. aṣọ ọ̀tọ̀ oríṣiríṣi ń gbogbo ìgbà ní. wa jamalihi. orí bàbá ṣe yáàyì bí wọ́n ṣe fáyìn. wa jamalihi. ọ̀pọ̀ kún bá bàbá lẹ́nu rí tí wọ́n ti mọ̀ wọ́n. wa jamalihi. ẹlòmíì ẹ̀ bà máa fọwọ́ farùngbọ̀n rẹ̀ ń ta. wa jamalihi. wa bi husnihi wal akharuna takhallafu. wa bi husnihi wal akharuna takhallafu. ọdẹ ìmọ̀ bẹ́ẹ̀ lé ní. Markazi ni mí. bàbá náà ti sọ lẹ́ẹ̀kan pé zumura ni àwọn. Zumarika dàbí lèmi náà ṣe kò sí ìtẹ́mi ẹ̀ ṣe. wọn lọ́dọ̀ màmá ọ̀fà ń jẹta àdàbí mò ń jẹ́ lọ́jọ́ náà. tí n bá tún dọ́dọ̀ ṣéwìlà bíbù. Zumari. ṣùgbọ́n gbogbo ayé mọ̀ yìí pé Markazi ni mí. tí ó tẹ Markazi ufudi karuhi. Markazi ufudi karuhi. bàbá ti dé junction adára wa mọ̀. ayakumullah. gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí kọ́lọ́ májò ó bàjẹ́. amina. Markazi ò gbọ́dọ̀ má tu Kùránì. àfi tí ìbá sọmọ ṣe wàá dámọ̀. bil ulumi. àbí kó lọ ọbẹ̀ kó tètè sáré bọ́ta. wan nizami. Alhaji wa Sauty Arẹwà ibi tó ti kó bámu náà nù. wal amal. wọ́n tún wá máa fa wà bíbù lọ ìyún náà tún gbé tọ́ọ̀dù láàrin gbogbo àwọn èèyàn nísìn. ana haqqan markaziyun. ana haqqan markaziyun. ojú tẹ fi wo yin ojú àlùbáríkà ni bàbá náà kí ibùdó tó fojú ńlọmọkà tí ń bọ̀ yìí. ana haqqan nọ́ọ̀sì náà ló jáde markaziyun. ana haqqan markaziyun. súrà tí wàá tó gbajúmọ̀ lọ́dọ̀ gba Markazi kò sí súrà tí ò gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo yẹn o ṣùgbọ́n wọn làwọn ń ké gbogbo ìgbà nínú ọgbà ibẹ̀ náà mo wá fẹ́ lọ olùsí àfáà ni ẹ o ṣe ń kéwú táwọn èèyàn níbẹ̀ ké lójú agbo Suratul Mulki mo fẹ́ tú ọwọ́ sàlẹ̀ rẹ̀ tani o mọ múlíkù mi báyìí ẹ bá ń bẹ̀rẹ̀ láti afaman yamshi mukibban ala wajhihi ahada. afaman yamshi mukibban ala wajhihi ahada. mufti gbogbo àwa yúùtù èmi náà kó sábẹ́ yín ébà. amman yamshi sawiyan ala siratin mustaqim. kó má gbàsìkò ẹjẹ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàbá náà kíìbù. afaman yamshi mukibban ala wajhihi ahada. ọ̀rọ̀ tèmi kúrò lọ́rọ̀ bestman mo ti wà nínú fíìmù yìí kọ́rọ̀ bestman tó dé àwa ń jagun lábẹ́lẹ̀ nígbà táwọn bàbá ń yọjú síta ni torí méjì náà ni wọ́n ń jọ náà ọ̀rẹ́ mi mú kàn mí náà. hayyakumullah. ó ti ẹ̀ ń pé yín padà fẹ́ẹ̀lì. afaman yamshi ala mukibban ala wajhihi ahada. ọ̀rọ̀ tí o gbọ́dọ̀ ríta púpọ̀ ẹ̀ tètè kéwù lé ní. amman yamshi sawiyan ala siratin mustaqim. Alhaji wa Sauty Arẹwà ìbéèrè náà ni wípé sẹ́ni tó dáwọ́ bojú ní ríran
أمن يمشي سويا على صراط مستقيم. abẹ́ni tó gbà pé tọ́lọ́run ní màá ṣe ń gbogbo ìgbà sóhun gangan ló wà lójú ọ̀nà. الله. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. kò sẹ́ni tí ń fìyàn mọ́ náà kò sẹ́ni tí ń ṣe gbogbo nǹkan tá a péjú tì lẹ́nìí tó ju ọlọ́run lọ. ẹ máa kà á síwájú mi tí ìdèbí tí mo ń lọ. قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون. ló dá gbogbo wa láti ìpẹ́ ọ̀dọ̀ rẹ̀ náà. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ọ̀rọ̀ tá à ń gbọ́ káàkiri bàbá náà kíìbù òun náà ní wípé ìgbà tá a mọ̀ pé kò ní tètè bímọ kílẹ̀ ń dààmú kóun lè fẹ́fẹ́ fún. متى هذا الوعد إن كنتم صادقين. àdéhùn tẹ́ ẹ ṣe wípé yóò finú ṣoyún yóò fẹ̀yìn gbọ́mọ pọ̀n in kuntum sadiqin mata hadha alwa'du ìgbà wo ni yóò ṣẹlẹ̀ gẹ̀. متى هذا الوعد إن كنتم صادقين. nígbà tẹ́ ẹ bí ajírọ́ba tẹ́ mọ̀ yí pé èèyàn ọlọ́run ní yín wípé wìláyà tí yín náà lẹ́ lọ fi pàdé ilé ìsọ̀lá ti kí ló ní tí nǹkan yẹn ò wá ṣẹlẹ̀ látọdún náà. متى هذا الوعد إن كنتم صادقين. ó ti wá ń di wípé wọ́n parọ́ fúnra wọn fẹ́ ni. قل إنما العلم عند الله. èsì táwọn ń fọ̀ fún wọn nìyẹn torí ọlọ́run la gbójúlé innamal ilmu عند الله. gbogbo ìgbà tí ó jẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló wà o. إنما العلم عند الله. yóò jọkùnrin yóò jọbìnrin ọ̀dọ̀ ọlọ́run ló wà. إنما العلم عند الله. yóò bí mẹ́ta yóò bí mẹ́rin ọ̀dọ̀ ọlọ́run ló wà. إنما العلم عند الله. وإنما أنا نذير مبين. kí n yá ibẹ̀ yìí náà wà innama ana nadhirun mubin. ìta ń pariwo fún yín náà ni wípé ẹ má tara wa sórí burúkú. وإنما ẹ má ti ara ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ kọlu ọgbà ọlọ́run tẹ́ ẹ fi wá dé ọ̀dọ̀ ọlọ́run tẹ́ ẹ ní àlùjánnà wọ̀ o. وإنما ana nadhirun mubin èso síwájú. فلما رأوا زلفة. ọlọ́run náà kí ibù falamma ra'aw zulfatan gbogbo àwọn aláìda wọ̀nyí nígbà tí wọ́n bá rí ń pé ibi tá a já sí ibi tí ó máa pè wá ni. سيئت وجوه الذين كفروا. láti wujuhul ladhina kafaru àwọn tí bí wọ́n sọ pé ojú wọn ti bó waqila. سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. هذا الذي كنتم به تدعون ń tẹ̀rọ pé kò ní ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yìí o. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا. mo ń bọ̀ náà kéwù ni náà. حياكم الله. قل أرأيتم قل أرأيتم إن أهلكني الله ومن معي. afáwọn afáríwò dín ni wọ́n ń béèrè pé ṣé nísìn sọlọ ń fìyà jẹ mí àti gbogbo àwọn tó dúró tì mí. إن أهلكني الله. sọlọ ń fìyà jẹ mí àtàwọn tó dúró tì mí. أو رحمنا. àbó padà kẹwàá. فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. فستعلمون من هو في ضلال مبين. Alhaji wa Sauty ẹ máa bọ̀ mo ti tú kéwú tán náà nù ni. Alhaji wa Sauty Arẹwà. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين والله رب العالمين. ẹ bá bínú ẹ máa bọ̀ torí Ọlọ́run wọn ò bí mi dá ṣùgbọ́n ẹ ṣáà wo ti bàbá náà kí ibò wọn mi lára. bàbá àdúrà tí mo fẹ́ ṣe fún yín náà ni wípé nígbà tó ń jẹ ọmọ súnmọ́ kó fẹ́ jiná yìí Ọlọ́run má jẹ́ wálẹ̀ pàmáyà. àmín ya Allah. torí gbogbo ntẹ̀ ń dààmú fún láti jọ́ iná ní í ṣẹlẹ̀. Allah. Ọlọ́run wá ní kórè náà wá bẹ̀rẹ̀ sí ń tẹ̀léra wọn Ọlọ́run má jẹ́ ó jẹ́ pé bó ṣe ń tẹ̀léra wọn ikú ni ó tẹ̀lé fún yín. àmín ya Allah. ààrẹ ni tó wà níbi tó lè bá wọn ṣàmì. àmín. wala la ilaha illallah. àmín. wala ti tóbi Ọlọ́run. àmínà. èmi á jèrè ọmọ mi o ṣẹ́bẹ̀ yìí náà ni èmi á jèrè ọmọ mi o wa ẹni ṣẹ́gun sí ní gbádùn ọbẹ̀ ẹni ṣèlúbọ́ ní gbádùn ọkà èmi á jèrè ọmọ mi o. mo lánàá nà kí èmi á jèrè ọmọ mi o. èmi á jèrè ọmọ mi wá. ẹni ṣẹ́gun sí ní gbádùn ọbẹ̀ ẹni ṣèlúbọ́ ní gbádùn ọkà o
èmi àjèrè ọmọ mi ọmọ lóhùn mi ìjà sọlọ ọmọ lóhùn mi ìjà sọlọ bàṣọ pẹ́ńlẹ̀ yóò dá kì í sábà ọmọ pẹ́ńlẹ̀ yóò di bàbá adánikan jẹ níyà. àjùmọ̀ṣe náà àwọn ọmọrin wọn ìgbọ́rin èmi mo jí iṣẹ́ jìyà ní kí n jẹ́ jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. àmín. alfawa al-ustaz al-mudir Muhammad Tayyib adamallahu hayatahu. Baqinsin adamallahu hayatahu. ẹ̀kẹta Izudar. masha allah. àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. bó bá jẹ́ pé irú yín tí Ọlọ́run fi ṣẹ̀ṣọ́ fún Islam rèé tọ́lọ́run fi gbogbo wa dùn àwọn bàbá yìí nú báwọn àgbàlagbà ti jòkóhùn àwọn náà ti mọ̀ pé bá a bá lo gbogbo 100 years sí wa yìí tán àti ráwọn ọmọ tá a fẹ̀yìn lẹ̀ fún. masha allah. Ọlọ́run wọlé Al-Qur'anu mọ̀jẹ̀ tán sórí rin o. amiina. ẹ bá ń ṣe àmì fẹ́ kẹta. amiina. ọlá Al-Qur'anu lọ́dọ̀ Ọlọ́run. amiina. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.